Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gálọ́ TV. Àwọn àgbà bọ̀ wọ́n ní bá a bá dógún ọdún á pé o. Bí a sì dọ́gbọ̀n oṣù ó di dandan kókò o. Ìgbẹ́jọ́ Abdulrahman Bello tó pa Hafsat Lawal ní ìlú Ìlọrin tẹ̀síwájú lónìí, ogúnjọ́ oṣù yìí ọdún 2025. Agbẹjọ́rò ìjọba Isa Sakori sọ fún ilé-ẹjọ́ pé o, àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti gbàkóso ìwádìí ìṣẹ̀lẹ̀ náà o, nítorí pé o, ìwádìí tí àjọ ọlọ́pàá ṣe lórí ìṣẹ̀lẹ̀ náà kò kún tó rárá o. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kí ilé-ẹjọ́ fún àjọ DSS láàyè láti ṣèwádìí lẹ́kùnrẹ́rẹ́ o, kí ìgbẹ́jọ́ tó lè tẹ̀síwájú, kí wọ́n sì dá àwọn afurasí náà padà sí àhámọ́ àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Nínú ọ̀rọ̀ tiẹ̀, agbẹjọ́rò fún àwọn afurasí mẹ́ta tó kù tí wọ́n ń jẹ́jọ́ àti agbẹjọ́rò ẹnìkẹrin rọ ilé-ẹjọ́ láti jẹ́ kí ẹjọ́ náà tẹ̀síwájú ní ilé-ẹjọ́ gíga o. Ó ní o, àwọn ti ṣáájú rí ìwé gbà pé o, ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún yìí o. Àwọn agbẹjọ́rò náà dúró, wọ́n sì wí pé o, àjọ ọlọ́pàá ti parí ìwádìí wọn ló mú kí wọ́n gbé àwọn afurasí náà wá sí ilé-ẹjọ́ o. Lásìkò tó ń dá ẹjọ́ náà, adájọ́ ilé-ẹjọ́ SB Mohammed dá ìbéèrè àwọn agbẹjọ́rò náà nù. Adájọ́ ní o, ẹjọ́ náà yóò tẹ̀síwájú ní ilé-ẹjọ́ náà títí wọn yóò fi rí ìwé àṣẹ gbà ní ilé-ẹjọ́ gíga o. Adájọ́ wá sún ẹjọ́ náà síwájú di ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 tá a wà nínú ẹ̀ yìí o, fún ìtẹ̀síwájú gbígbọ́ ẹjọ́ náà. Bàbá olóògbé fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé o, wọn kò gbé Abdulrahman Bello lọ sí Àbújá gẹ́gẹ́ bí ìròyìn ṣe ti wí fún wa ṣáájú o. Ó ní ọ́fíìsì àwọn àjọ elétò ààbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ló wà ní ìlú Ìlọrin. Tẹ́ ò bá gbàgbé, Abdulrahman Bello ló pa Hafsat Yetunde Lawal sínú ilé rẹ̀ lóṣù tó kọjá tó sì kun òkú rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Tó kì í dùn kó pọ̀. A ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gálọ́ TV. Títí di ìgbà mìíràn tá ò fi rí àti ayọ̀ pàdé. Ẹ dákun ẹ bá wa fọ́lò. Ẹ ṣeun.